Muyideen àwa ládé 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 àwa lábọ̀. Àwa ládé 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 àwa lábọ̀. Àwa lábàdí tó tẹ̀lé dé malẹ̀ o. Àwa ló gbójú ọdẹ tó mẹ́kùn ló yẹ o. Tí ń fa wọn lóògùn rán fìlà o. Ẹlẹ́dàá mi mẹ́ta kọ̀rọ̀ tí mo bá sọ o. Ṣègbè o ṣègbè o ṣègbè àsìkò. Ayé má dùbù àwa Káyìndé lè rọ́nà sóhun tí o fẹ́ ṣe. Orí mi mẹ́ta kò mí mo sọ baládé. Iná tí ẹ dá fún gun ó dá mi lójú. Ẹyẹkẹyẹ làwọn ọmọ tán ó fi ẹ̀sùn. Iná tí ẹ dá fún gun ó dá mi lójú. Ẹyẹkẹyẹ làwọn ọmọ tán ó fi ẹ̀sùn. Àwa ò lè mọ̀ rárá o. Àwa ò lè mọ̀. Èdìdì tí ẹ mú dìrò kò ṣe bára ló fi sàn. Àwa ti ṣe mọ̀ tó máa jọ. Àwa ti ṣe mọ̀ tó máa jọ. Ṣe mọ̀ tó máa jọ òwe. Ìmọ̀ ìní ní wọn kì í dalẹ̀. Muyideen àwa máa lè yí o. Ẹ̀yìn tí ẹ lẹ́ ò mọ̀ o. Àwa máa lè yí o. Ẹ̀yìn tí ẹ lẹ́ ò mọ̀ o. Ẹ̀yìn tí ẹ lẹ́ ò mọ̀. Àti túndé. Àti túndé. Àti túndé aláwòrán jẹ́ kárí mọ́ ní. Kábíyèsí aláyé ìlú wa lọ́ba wa. Ìyọ́lá Ádámọ̀ ká dé pẹ́ lórí. Kábíyèsí aláyé ìlú wa lọ́ba wa. Ìyọ́lá Ádámọ̀ ká dé pẹ́ lórí. Ọba Ádámọ̀ ká dé pẹ́ lórí. Ọba Èsútọ́lá ká dé pẹ́ lórí. Bàbá Sọfíà ká dé pẹ́ lórí. Ọkọ Máwùmí ká dé pẹ́ lórí. Ọkọ Mújìjàtù ká dé pẹ́ lórí. Ká dé pẹ́ lórí kí bàtà ò pẹ́ lẹ́sẹ̀ ọba lásẹ̀kẹ̀ mi ọ̀làgùn kí rúkẹ̀ ó pẹ́ mọ́ba lọ́wọ́ ọba tó. Èrò ẹ̀dùn ọmọ púpọ̀ tí yóò bọ́ lọ kọ́kọ́. Ajọ́gbẹ̀rún mẹ́dùn ló gbẹ̀kọ́. Àlàbí ti wà ní ìṣe. Wọ́n ń bó òkè èdìtẹ̀ o. Òkè ò jẹ́ òkè ò mú. Ìkan ṣoṣo òkè ló máa rẹ̀yìn ẹgbẹ̀dínlógún ọkọ́. Ọlọ́ba òkè bàbá ni bàbá jẹ́. Ìlú ọba ò ní bàjẹ́ láéláé. Ọba òkè ò ní dàrú máyín lórí. Ọlọ́ba òkè kò dàrú lórí bàbá rẹ̀ tó bí ẹ lọ́mọ. Ire ni ká máa rí. AAAJI Muhammed mi Àbújá ni wọ́n wà tí wọ́n ti ń pamọ́ ní wá sínú ilé. Ọba Èdùmàrè ò nípa ẹ̀dá sáìdá. Abídógún ọmọ Anígilájé ọmọ Láwòyìn àkànṣọ faratilẹ̀ kó o tó faratilé. Abídógún ni ó mọ̀ pé láwùjọ ire ní ká mọ̀ rí láyé ń bí. AAAJI ọmọ níní ọlá àfijù SS Àbújá ni wọ́n wà tí wọ́n ti ń pamọ́ ní wá sínú ilé. Olówó tí ń fowó ṣàánú. Owó ò ní tán lọ́wọ́ rẹ̀ àmì àṣẹ. Ẹ bá mi kí lọ́ọ̀yà Adésínà. Ẹ ò ní síwé kọ́lẹ́gbẹ́. Lọ́ọ̀yà Adésínà ọmọ Tápà léhùn pé ire ní ká mọ̀ rí láyé ń bí. AAAJI Kábírù mi àṣìpalówó àṣìpalóògùn. Ire ní ká mọ̀ rí láyé ń bí. Alẹ́ làgbà owó ò ní tán lọ́wọ́ rẹ̀ àmì àṣẹ. Lọ́ọ̀yà Yẹmí ń kọ́ ọmọ Abíọ́nà. Ọmọ Abíọ́nà ni ó mọ̀ pé láwùjọ. Lọ́ọ̀yà Yẹmí ire ní ká mọ̀ rí. AAAJI Rasaki mi Oyètúnjí àwo Akínbádé. Àwo Akínbádé l'Óṣogbo. Ire ní ká mọ̀ rí láyé ń bí. Oyètúnjí Rasaki mi. Ọba Èdùmàrè ò nípa ẹ̀dá sáìdá. Gàfárì mi Ọ̀kín ọmọ Ọláìyá òyìnbó oní blọọkù. Ọba Èdùmàrè ò nípa ẹ̀dá sáìdá.
ní ìṣẹ́ mọ́ ẹ lọ́wọ́ sàfárì mi ọmọ awóníyì. Àlèájì Kọ́dìrì owó ní kókó ọmọ ìyálóde integrity. Mo kí ẹ tó mo gbà fún ẹ tó mo gbà fúnra mi. Integrity mi ètè ni Àrẹ̀mí Adéjùmọ̀. Àbújá lọmọ wà tó ti ń pamọ́ ní wá sínú ilé èdè ni Àrẹ̀mí ọmọ Adéjùmọ̀. Èrè ní ká máa rí ọmọ Awóyálé Àyítí Òkè. Alfa Tajudeen Jòkórówó. Àríkálà mọ̀dámọ̀ lẹ́kùn à ń ṣe kọ́ta tí kọ́ Tajudeen mi Jòkórówó máa gbọ́. Èrè ní ká máa rí Prọfẹsọ Bánú ire ní tèmi tiẹ̀. Ọmọ Awóyálé Àyítí Òkè kìnìún sunlẹ̀ àtòfisẹ́ ogun rán. Owó kankan kò dàbí òṣùpá mo fẹ́ kí ẹ gbọ́. Owó tálíkà kò dàbí olówó olúwa ọba òpin dọ́gba o. Olówó bá ń fọwọ́ sọ̀yà lérí owó tó ní kí tálíkà má kan kiri kọjá ewé àrífín ńlá ló jẹ́. Owó kankan kò dàbí òṣùpá mo fẹ́ kí ẹ gbọ́. Owó tálíkà kò dàbí olówó olúwa ọba òpin dọ́gba o. Olówó bá ń fọwọ́ sọ̀yà lérí owó tó ní kí tálíkà má kan kiri kọjá ewé àrífín ńlá ló jẹ́. Àgbẹ̀ oníjí kó má mọ̀ rí bàfá aláró. Bí mo dọ̀bà òkè máa kí wọn máa fi dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe wá lérè o. Báyà dúpẹ́ máa fi dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe wá lérè o. Ẹ bá mi kí Kásímù mi ọmọ Tápà léhùn pé òyìnbó ní pákó ire ni. Bí mo dọ̀bà òkè máa kí wọn máa fi dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe wá lérè o. Kàníyù mi ń kọ́ ọmọ Àṣìṣì mi ọmọ Anígilájé ire ni. Bí mo dọ̀bà òkè máa kí wọn máa fi dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe wá lérè o. Ẹ bá mi kí mú Káìlà mi òyìnbó elékùrọ́ ọmọ Olúfọ́n Adé ire ni. Bí mo dọ̀bà òkè máa kí wọn máa fi dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe wá lérè o. Ọ̀nàrẹ́bù Kẹ́hìndé ọmọ Àṣìrù mi ọmọ Olúfọ́n Adé ire ni. Bí mo dọ̀bà òkè máa kí wọn máa fi dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe wá lérè o. Báyà dúpẹ́ máa fi dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe wá lérè o. Àlùfáà Ahmed mi ọkọ Màrúfàtù mi ọmọ owó ní kókó ire ni. Bí mo dọ̀bà òkè máa kí wọn máa fi dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe wá lérè o. Báyà dúpẹ́ máa fi dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe wá lérè o. Kásùdì mi ń kọ́ Bàbá Sàídì mi ọmọ Ọkọ̀ṣẹ́lọ́lá ire ni. Bí mo dọ̀bà òkè máa kí wọn máa fi dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe wá lérè o. Báyà dúpẹ́ máa fi dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe wá lérè o. Báyà dúpẹ́ máa fi dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe wá lérè o. Báyà dúpẹ́ máa fi dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe wá lérè o. Àlèájì Tọ́fíìkì mi ọmọ Adédòkun ọmọ Sídíkàtù mi ire ni. Bí mo dọ̀bà òkè máa kí wọn máa fi dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe wá lérè o. Báyà dúpẹ́ máa fi dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe wá lérè o. Ìsíyàkà Kérémúyé ọmọ Tápà léhùn pé ire ni. Bí mo dọ̀bà òkè máa kí wọn máa fi dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe wá lérè o. Báyà dúpẹ́
ṣe wá nírè o. Àyà dúpẹ́ máa fi dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe wá nírè o. Àyìndé gbére àdídòde o gbẹ̀rẹ̀ méjì wọ́n fẹ́ jà o. Àyìndé gbére àdídòde gbẹ̀rẹ̀ méjì fẹ́ tira wọn pa. Àyìndé gbére àdídòde o gbẹ̀rẹ̀ méjì wọ́n fẹ́ jà o. Àyìndé gbére àdídòde gbẹ̀rẹ̀ méjì fẹ́ tira wọn pa. Aláré kékèké ò jẹ́ rí wá fín gbẹ̀rẹ̀ méjì fẹ́ tira wọn pa. Nítorí àwa kì í yára ságbàlagbà o gbẹ̀rẹ̀ méjì fẹ́ tira wọn pa. Àyìndé gbére àdídòde o gbẹ̀rẹ̀ méjì wọ́n fẹ́ jà o. Àyìndé gbére àdídòde gbẹ̀rẹ̀ méjì fẹ́ tira wọn pa. Àyìndé bàbá Ọpẹ́yẹmí ọmọ Àfọlábí. Àyìndé bàbá Ọpẹ́yẹmí ọmọ Àfọlábí. Ọkọ̀ orúkọ